أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. ẹ̀rí bó ṣe rí kò gba ẹjọ́ mọ́ tí a bá fẹ́ rojọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àlùfáà wa tí o kọ́ mọ̀ ọ̀rọ̀ tí bàbá mi Ọlọ́run sọ èmi ò rójú yín ṣé o ọ̀rọ̀ yẹn lèmi náà máa ṣe side 2 tí a bá ṣe rẹ́kọ̀dù nígbà tá a wà ní kékèké àwọn barista a ní side A àtúnwá ní B ẹni oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n ń sọ sí òun náà ni wọ́n ń sọ sí àfa wọ́n lè ní ó ń fẹ́ madam tó bá jára madam ni àánú yẹn bá wà kéèyàn dúró tì o. kéèyàn dúró tì o. ṣáà má jẹ́ ojú ọ̀nà àràmù má jẹ́ ojú ọ̀nà àràmù ànábì náà ò sá fún gbà tí wọ́n gbé wá bá o. tó bá jára madam náà ní bẹ́ẹ̀. tó bá jẹ́ ń ṣe ló bá wọ́n ní tó bá ti náwó mi ní sọ̀rọ̀ dáwó dúró náà báyìí náà dáwó dúró báyìí náà ẹlẹ́kọ̀ọ́ kan àfa àti òkọ́ mọ̀ mo fẹ́ yọ kíkí kúrò nínú ọ̀rọ̀ kí n kan rọ̀ ní ọmọ àlùfáà wa téèyàn bá níbi tó lọ kó má máa gbọ́ kí ni wọ́n ń wí ayin tó bá jẹ́ yàn níbi tó bá ń lọ kó má gbọ́ kí ni wọ́n ń sọ téèyàn bá ń gbọ́ kí ni wọ́n ń sọ èèyàn máa ṣàárẹ̀ nínú ọkàn gbogbo àárẹ̀ tí wọ́n máa ń gbé lọ ọ̀dọ̀ dókítà kí ẹ bá wa bu ayọ̀dáyìn sí ẹ bu spirit sí yẹn ó lójú ọgbẹ́ ni èyí tó bá jẹ́ tinú ọkàn ó máa ń pààyàn kíákíá ni Allah ó ní nígbà tí àlùfáà wa àsáró kọ́ ni òun náà tún ti yanjú ọ̀rọ̀ níbi báyìí wọ́n ní tẹ́ bá lọ wo bọ́ọ̀lù àwọn tá a bá fẹ́ràn bọ́ọ̀lù ó lóun fẹ́ kó rántí kinní kan ó ní nínú gbogbo in every game gbogbo alọ́wọ́ wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù Barca fẹ́ play ni Madrid fẹ́ play ni ayélu wojú mi ó tún ti ń wo bomi ó lóun fẹ́ kó rántí nǹkan kan bẹ̀ wọ́n ní kíni ó ní only audience are making noise not a player. ó sùn àbójíjí tó bá ń gbọ́ ariwo ní field kìí ṣe ẹni tó fẹ́ go ẹni tí ò ní kan ṣe ni ẹni tó fẹ́ ṣe nǹkan kan tiẹ̀ ó máa target ibi tó ń lọ ní subhana rabbika. rabbil izzati amma yasifun wa salamun ala mursalin alhamdulillahi rabbil alamin. ọlọ́mọ pa bàbá wa ya sataru láíláí wala la ilaha illallah wọ́n ní ká dá salatul fatiha aláriwo ká dá jẹ fún bàbá wa ya sataru ọlọ́mọ yẹ kí bàbá wa lè láíláí allahumma salli ala sayyidina muhammadul fatihil lima وغلق الخاتم الماء سبقنا صراط الأنوار إلى صراطك المستقيم وعلى آله وقدر العظيم